Gabriel lo 419 just like any other individual lè lo 419 tá a ti rí lórí ìkànnì yìí. Gabriel gbàyàn, Gabriel fúnyàn lóyún kò gbà. Ẹ má máa rí pastor bí extraordinary being. Ẹ má máa rí pastor bí áńgẹ́lì. Ẹ má máa rí pastor bẹ́ẹ̀ ni pé blood tó ń flow nínú ara individual kan ló ń flow nínú ara pastor. Okay, pastor dóbò. Ṣé individual níta lè dóbò? Pastor fún ọmọ ní ó fún èèyàn lóyún kò gba ọmọ. Ṣé individual lè bímọ síta kí àwọn ọmọ ẹ̀ kí ìyàwó ẹ̀ má mọ̀? Káwọn èèyàn má mọ̀ kó má gba ọmọ. There is nothing special nínú pastor. Nothing. Ẹ̀yin lè make it special. Ìjọ tí pastor wọn máa special níjọ tí tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ tó ràn nínú individual tó ràn nínú Luyinka ó yàtọ̀ sí ẹ̀jẹ̀ tó ràn nínú ara pastor. Ìjọ tẹ máa fi pé passport special tó jẹ́ pé bóyá èmi ti bí ìsàlẹ̀ òbòmítọ̀, pastor ti bí fùrọ̀, àbò ti bí etí tọ̀. That makes her special. Èmi ti ẹnu jẹun, pastor ń fi túbù jẹun, àbí áńgẹ́lì àbí ẹyẹ kan ló ń gbé oúnjẹ wá fún pastor láti òkè ọ̀run. Stop attaching any importance or any big deal to pastor. Láti máa sọ pé àwọn ṣe nǹkan kan o, torí pé wọ́n ṣe nǹkan kan èèyàn wọn kì í ṣe èèyàn Ọlọ́run, kò sí èèyàn Ọlọ́run kankan níbì kan. Ọlọ́run nìkan ló mèèyàn rẹ̀. Nítorí ẹ má máa make a big deal. Tí pastor bá ṣe àwọn nǹkan máa pastor Gabriel ló ṣe nǹkan tó ṣẹlẹ̀. Gabriel ló kọ́kọ́ jẹ́ pastor, ó pìkì pastor nílé ayé ni. Ìtẹ́yàn mú tọ̀run wá, even gan ẹ lè pè ní ọmọ ọkùnrin ló kọ́kọ́ jẹ́ kó tó jẹ́ orúkọ. Àwọn nǹkan tó àwọn àṣẹ àmútọ̀run wá, mo sọ fún pé àṣẹ tó wà lórí oko, àṣẹ tó wà lórí òbò, òun nìkan lèyàn ò lè bá dẹ́gbẹ̀, lèyàn ò lè argue ẹ̀. Bọ̀ yí pé pastor lèyàn kò lè dóbò, kò lè ṣe nǹkan tí individual ṣe. Ṣé individual ń kọ ọmọ? Yes, pastor náà lè kọ ọmọ. Ṣé individual ń dóyàn jẹ? Yes, pastor lè dóyàn jẹ. Ṣé individual ṣe 419? Yes, kò sí nǹkan kan tó wà important nípa pastor. So tí àwọn pastor mi bá decide láti rìn láti caution ara wọn tọ́nà fún wọn lórí ọ̀fẹ́, kò wá mí pé tí ò lè ní orí ọ̀fẹ́ láti caution ara ẹ̀, kò mí pé ó dẹ̀ ti torí pé ó jẹ́ pastor yẹn ó ti di áńgẹ́lì. No, kò sí nǹkan tó big deal nínú pé Gabriel dóyàn jẹ. Gabriel lo 419 just like any other individual lè lo 419 tá a ti rí lórí ìkànnì yìí. Gabriel gbàyàn, Gabriel fúnyàn lóyún kò gbà. Gabriel torí pé Gabriel ẹ̀jẹ̀ tó ràn nínú Yínká ló ràn nínú Gabriel. Fùrọ̀ tí Yínká ti ṣu ni Gabriel ti ṣu. Òkò tó wà lábẹ́ Tájù ló wà lábẹ́ Gabriel, kò special, kò sí gold, kò sí àgádágodo tó tilẹ̀kùn mọ́ oko Gabriel pé kó má le tó bá rí fùrọ̀ àtọmú. Kò sí àgádágodo tó caution oko pastor, kò sí. Àfi èyí tó bá decide pé bóyá ó ní agbára, òun ló ṣe làbáyé pé máa ní sister wa àti lọ́lé àìmọye àwọn sister ọjà àti àwọn choir master tó ń dóra wọn jẹ tí àwọn torí wípé ẹ̀tàn tẹ́ ẹ fi pilẹ̀ ó ń jẹ́ káwọn èèyàn máa wára wọn lọ́lé kó máa dóra wọn jẹ kẹ́ ẹ má mọ̀ nínú church. Torí ẹlẹ́ran ara ni ìjọ tí ọkùnrin bá ti mọ̀ pé òun wà ń bọ̀ lé, ìjọ náà ló kó ẹ ti ń lé sílẹ̀. Ìjọ náà ló kó ẹ ti ń lé sílẹ̀. Ẹ yé máa attach importance wọn pastor. Pastor ni ó láti jẹ́ ó láti wùwà tí èèyàn mi ò gbọ́dọ̀ wù. No, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Individual mi lè wà responsible. Partner mi ó depend lórí bí wọ́n bá ti jáde. Àwọn ìwà mi wà tí partner mi ní lọ́wọ́ tí máa pẹ́ máa wò dára, máa ní ẹni tó tọ́ ẹ dáadáa, torí àwọn ọ̀rọ̀ kan wà tí ò lè sọ jáde lẹ́nu. Kò dẹ̀ kí ń ṣe pastor, kò ń ṣe pastor. Ó ń lọ sí church bí normal person, but it's not a pastor. Ẹ̀yin tẹ́ ń wò pé pastor lélẹ́yìí áńgẹ́lì ni,
ó láti àwọn nǹkan kan wà tí individual ń ṣe tí no ṣé individual lè gbọ́ ọmọ àlè yes pastor náà lè lọ ọmọ àlè ṣé individual lè kan ó lè reject ọmọ there is no big deal pastor náà lè reject ọmọ I'm not siding anybody here I'm just enlightening us ṣé individual lè kọ ọmọ sí òyàn ṣé individual lè gbé aṣẹ́wó pastor lè gbé aṣẹ́wó tí ò bá róbò mí dò ṣé Gabriel fẹ́ mọ́ tó Dáfídì ni ṣé Gabriel ó fẹ́ ní iyì àbí ó fẹ́ ní ìkìmí lọ́wọ́ Ọlọ́run tó Dáfídì ni Dáfídì ò bó padà tẹ́ǹtì ẹ̀ ó tún pa ọkọ ẹ̀. I'm not trying to justify whatever anybody has done. But I'm just saying pé ó dìgbà tí ẹ̀yin èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ronú in a very positive and objective way. But the fact that èèyàn jẹ́ pastor kò wà different from any other person tí ó carry this pastor. Ẹni tí ó pastor gan lè ní discipline ju pastor lọ. Mo ti lọ sí church rí tó jẹ́ wípé gbogbo àwọn ọmọ akọrin ṣàṣà ní èyí tí bọ̀dá yẹn òdó bóyá wà tá a kéré nígbà yẹn ṣàṣà lèyí tí bọ̀dá yẹn òdó Bánkọ́lé dàṣà ní èyí tí òdó mi fẹ́ sọ first name ẹ̀ ṣàṣà lèyí tí òdó nínú ọmọ akọrin ọ̀gá akọrin dẹ̀ ni ọ̀gá akọrin ni mo ti lọ sí ṣọ̀tẹ́ pé ọmọ olùdásílẹ̀ ṣàṣà lẹni tí ò fún lóyún ọmọ olùdásílẹ̀ dẹ̀ ni eye máa attach holy mọ́ pastor nobody is holy ta ló mọ̀ kó wá wí ta ni ò dẹ́ṣẹ̀ rí kó wá sọ eye máa attach holy ní ìwọ̀n gbà tẹ́ pé obìnrin panṣágà Jésù understand pé nobody can be holy no one is holy otherwise tí ò bá dàrú ẹgbọ́n yẹn bóyá wọn ò bá máa mọ̀ pé àwọn tó fẹ́ sọ òkò pa woman yẹn níjọ́ yẹn gan àwọn gan ò mọ̀ tó bá jẹ́ pé Jésù ò dá irú ọgbọ́n yẹn wọn ò bá máa mọ̀ pé àwọn tó gbé òkò just like ọ̀pọ̀lọpọ̀ tó ń tro oríṣiríṣi sí nǹkan tí ẹlòmíì ń ṣe ní abẹ́ ilé ẹ̀ tí Ọlọ́run tí inú bá ṣe rí ni ẹ̀ bá rí kù àṣebi àwọn tó fẹ́ pa obìnrin panṣágà tí Jésù ò bá dá irú ọgbọ́n tó dá pé ta ni ò dẹ́ṣẹ̀ rí kó sọ òkò àkọ́kọ́ kò sẹ́ni pé ta ló mọ̀ tó mọ̀ kó sọ òkò àkọ́kọ́ àbá máa mọ̀ pé gbogbo àwọn tó fẹ́ pa obìnrin panṣágà yẹn gan àwọn gangan panṣágà wọn gan ju onípanṣágà tó fẹ́ pa lọ àbá máa mọ̀ pé àwọn tó fẹ́ pa obìnrin yẹn tí Jésù ò bá dá irú ọgbọ́n yẹn wọ́n á kọ̀ pa obìnrin yẹn pé àwọn náà dẹ̀ lọ pẹ̀lú ìdáláre torí àwọn náà dẹ̀ ní ẹ̀ṣẹ̀ o tí wọ́n bò mọ́lẹ̀ o ṣùgbọ́n ẹ wo ọgbọ́n àyínìke tí Jésù lò ó ní ẹni tí ò bá dẹ́ṣẹ̀ rí orí kó so òkò àkọ́kọ́ gbogbo wọn dẹ̀ ju òkò lẹ̀ pé ẹni tó bá mọ́ kó so àkọ́ àkọ́kọ́ gbogbo wọn dẹ̀ ju òkò lẹ̀ wọ́n dẹ̀ lọ tó bá jẹ́ pé Jésù ò dá ọgbọ́n yẹn níjọ́ náà lọ́hùn wọ́n máa pa obìnrin yẹn gbé wàràs àwọn tó dẹ̀ fẹ́ pa náà àwọn náà ń hábọ̀ wọ́n ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú wọn tó túmọ̀ sí pé níwájú Jésù nìyẹn o Jésù ò condemn ẹ̀ because ó mọ̀ wípé wọ́n kò so aṣọ mórí ni ẹ wo bí Tọ́mọ́sì ṣe tẹ̀lé Jésù ẹ wo bí Júdásì ṣe tẹ̀lé Jésù tó ta ló mọ̀ pé ìwà burúkú yẹn wà nínú ẹ̀ láti fi Jésù wọn oníkálukú ló ní tiẹ̀ lára gbogbo wa la ní díwà ò mọ́ àti pásítọ̀ ẹ má jẹ́ kó máa yà yín lẹ́nu ẹlẹ́run ara èèyàn la kọ́kọ́ jẹ́ kí wọ́n ká tó wá máa hádi táìtù mọ́ nǹkan tá à ń jẹ́ èèyàn la kọ́kọ́ jẹ́ pásítọ̀ Adébóyè èèyàn náà kọ́kọ́ jẹ́ kó tó di alàgbà Adébóyè mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ yín pásítọ̀ Òjó náà kọ́kọ́ jẹ́ kó tó di pásítọ̀ Gabriel èèyàn ló kọ́kọ́ jẹ́ kó tó gbaṣẹ́ so èèyàn yẹn ò dẹ̀ kúrò lára wọn ó wá kú bọ́dọ̀ ṣe fẹ́ fún wọn lórí ọ̀fẹ́ láti lè plan gbésí ayé wọn ẹni tí ò bá ní orí ọ̀fẹ́ yẹn kò ní kò sí nǹkan tó special nínú pastor èyí tẹ́ ẹ rí lẹ́rí àìmọye àwọn ẹgbẹẹgbẹ̀rún tẹ́ ẹ tí ì rí èyí tá a rí òun la rí àmọye ẹgbẹẹgbẹ̀rún ẹni tó wọ́n ní ẹni tílẹ̀ bá mọ́ gbogbo wa ló lè tí Jésù ti lè sọ níjọ́ náà lọ́hùn pé ẹni tí ò dẹ́ṣẹ̀ rí kó so òkò àkọ́kọ́
tá a dẹ̀ rí ẹnìkan torí òkò yẹn sọ tí gbogbo wọn ju òkò wọn lẹ̀ tí wọ́n lọ ó mì pé àtàwọn tó ń blame Báṣọ̀ yo àtàwọn tó ń ṣe pé kí gbogbo wa la ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ó yàtọ̀ síra wa ni ó yàtọ̀ síra wa ni ìtí mo fi wá ni pé there's nothing special about pastor. Nobody say pastor cannot commit crime or commit sin. No one say kò ń ṣe kò ẹ̀jẹ̀ rẹ́ẹ̀dì ló wà ní gbogbo ara wa. Ibi tí tó bá gún mi ní abẹ́rẹ́ sí bẹ́jẹ̀ ṣe máa yọ lára mi ló máa yọ lára Gabriel. Kò sí nǹkan kan tó make Gabriel àbí any pastor special pé kò lè commit nǹkan tí ò dá atrocity. Nothing. Ó dẹ̀ pé rẹ̀ ní pastor ó ti dó kinní kan ó ti dó kinní kan ẹ̀yin gangan lẹ ń jẹ́ kí àṣírí àwọn pastors tó kù kó má tú because nítorí orúkọ tẹ́ tẹ̀lé mọ́ wọn lórí yẹn ẹ ń jẹ́ kó máa sásá bí orúkọ yẹn kó máa ṣe bí ẹ dẹ̀ jẹ́ káàṣírí bí yẹn tó because nǹkan bá ṣẹlẹ̀ ẹ ní focus lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ máa focus lórí orúkọ tí wọ́n mú wáyé tí ò jẹ́ nǹkan kan ẹ wá máa focus lórí orúkọ yẹn lápẹ́ ó dẹ̀ pé rẹ ní pastor dẹ̀ ṣe léyìí ẹ ní focus lórí nǹkan tó ṣẹlẹ̀ gangan orúkọ yẹn lẹ máa focus lé pé bẹ́ẹ̀ ni pé orúkọ yẹn o ẹni tó bá ti ń jẹ́ orúkọ yẹn o ó ti di oli o ogun ọ̀run ló ń gbóúnjẹ wá fún láti ìsálú òde ọ̀run o òkú ẹ̀ ó yàtọ̀ sí oko normal oko kúnlé o spam tó ń jáde nínú òkú ẹ̀ ó yàtọ̀ sí spam Gbénga o ibi tó ti ń ṣu o ó yàtọ̀ sí fùrọ̀ báyọ̀ o ibi tó ti ń dóbò o ó yàtọ̀ sí oko Fẹ́mi o no don't see nǹkan tó special nínú being a pastor. That is the reason tó jẹ́ wípé Dáfídì gbogbo inú mo ní yé máa sọ kò tí sí verse tó popular tó psalm in the Bible ẹ wo ẹ̀ṣẹ̀ ńlá bàǹtàbàǹtà tó ṣe kọ́nà wa ni wọ́n tó pé rẹ ní Dáfídì ẹ̀ṣẹ̀ wa ń lo psalm kí ló dé tẹ̀ ń lo psalm kí ló dé tẹ́ fi psalm gbàdúrà bó bá fẹ́ dẹ́sìn sí wọn ká psalm 24 psalm 21 kí ló dé tẹ́ fi psalm alágbèrè psalm apààyàn ní Dáfídì kí ló dé tẹ́ ń lo psalm ẹ̀ fi gbàdúrà psalm apààyàn psalm ẹni tó mú ọmọ lọ́bù tó mú ìyàwó níyàwó tó do nítorí tó dẹ̀ pa ọkọ ẹ̀ kí ló dé tẹ́ sì fi psalm ẹ̀ yàyàn sí mímọ́ béèyàn bá fẹ́ kú ẹ máa ní kó lọ ka psalm sómi kí ló dé tẹ́ ń lo psalm apààyàn sínú omi kí ló dé tẹ́ ń lo psalm alágbèrè tẹ́ fi ya ilé sí mímọ́ kí ló dé tẹ́ ń lo psalm apààyàn tẹ́ fi ń gbé ẹ̀sìn dúró nínú church kí ló dé tẹ́ ń ka orin Solomoni alágbèrè tó ní concubine tó tún níyàwó ńlé kí ló dé tẹ́ ń lo psalm ẹ̀ kí ló dé tẹ́ ń lo verse ẹ̀ fi wàásù fi jẹ̀yìn rere ọkàn bẹ́ẹ̀ bá lo psalm lójúmọ́ nínú church àdúrà yín ò tí pé kí ló dé tẹ́ ń lo psalm alágbèrè kí ló dé tẹ́ ń lo psalm apààyàn torí ẹ lè rí nǹkan torí gbà míì téèyàn bá lóun máa judge kí ló dé lo psalm apààyàn ní Dáfídì either you like it or not ó pààyàn ó wà lákọọ́lẹ̀ pé ó pààyàn kí ló dé tẹ́ wá lo psalm ẹ̀ psalm 51 ìyàwó àgbọ̀n lórí ni kí ló dé tẹ́ fi ń gbẹ́sìn dúró kí ló dé tẹ́ fi psalm apààyàn alágbèrè fi ṣèṣẹ́gun kí ló dé tẹ́ ń fi psalm apààyàn alágbèrè fi ṣèṣẹ́gun kí ló dé tẹ́ ń fi ibi tí Bíbélì ti sọ wípé ìwọ tó bá lẹ́ṣẹ̀ rí that means pé ayọ̀ ń bọ̀ lọ́dọ̀ Ọlọ́run kìnnìkan tó ronúpìwàdà kí ló dé tẹ́ ń ka ẹsẹ̀ Bíbélì alágbèrè tí Jésù establish pé alágbèrè ni tó dẹ̀ save ẹ̀ tí wọn kò jẹ́ kí wọ́n pa torí pé tó bá jẹ́ wípé kò lo scammer tó lò yẹn àwọn àní mọ̀ pé àwọn tó fẹ́ fi òkò pa Jésù tó fẹ́ fi òkò pa obìnrin onípanṣágà yẹn gan àwọn ọgọ alágbèrè ni wọ́n kí ló dé tẹ́ sì ṣe ń kà ẹ yé máa tanra yín jẹ kò sí ẹni tó mọ́ níwájú Ọlọ́run èèyàn bá individual ó ṣẹ̀ nìyẹn ó fuck up ó mess up ni ẹ yọ pastor kúrò ń bẹ̀ kò sí nǹkankan tó special lára tó special nínú orúkọ pastor yẹn ni nomenclature lásán ni orúkọ ni èèyàn la kọ́kọ́ jẹ́
kódà kó tó jẹ́ Mrs, kó tó jẹ́ ìyá alágbájá, kó tó jẹ́ lágbájá orúkọ ẹ̀ gangan, èèyàn la kọ́kọ́ jẹ́. Àdè tí gba èèyàn yẹn lára wa. Àdè wá sílé ayé kan yọ ibi ara wa kan sọnù. Ibi yẹn sì ń bá wa kiri. As long as nǹkan tí ò ti lè mú yín condemn Dáfídì apààyàn, tẹ̀sí ń lo Bible, tẹ̀sí ń lo Samuel fi ṣe ìṣẹ́gun, fi gbàdúrà, apààyàn ni. Tẹ́ ẹ ti lè condemn ẹ̀, tẹ́ ló ra àánú gbà. Kò sẹ́ni tí ò lè ra àánú gbà lọ́dọ̀ Ọlọ́run. Bí ènìyàn kan lọ́lọ́run rí. Bí ènìyàn kan lọ́lọ́run rí tó tún wá mú mi wá sí wípé gbogbo ẹ̀yin tẹ́ máa ń condemn pé wọ́n ní kó máa dóbò ń ta, wọ́n ní kó máa dóbò ń ta, wọ́n ní kó máa dóbò ń ta. Ọkùnrin tó bá yẹ kó dóbò ń ta kó fi re-energize okó ẹ̀, tó bá lọ ṣe exercise, okó ẹ̀ ò ní dáhùn. Tó bá jẹ́ pé òbò ìta ló need tí okó ẹ̀ máa fi gbéra, bó bá lọ ṣe exercise kó lọ ṣe, okó ẹ̀ ò ní gbéra, kò ní dáhùn. Tó bá jẹ́ pé exercise ló need tí okó ẹ̀ máa fi padà ṣiṣẹ́, bó bá lọ dóbò ń ta, pàgbó náà ló máa já sí. Tó dífá fún nǹkan tí mo fẹ́ play fún yín nírọ̀lẹ́ yìí. Now, ẹ tún ní nǹkan kan tẹ́ máa ń ṣe lórí ìkànnì yìí. Tí nǹkan bá like tó bá ti ní mi sínú tẹ́lẹ̀, tí nǹkan bá wá ṣẹlẹ̀, ẹ wá lo opportunity yẹn. Kò ń ṣe ìjà tó wà nílẹ̀ yẹn lẹ́ ń jà o. Ìjà tẹ́ ti ní mi sínú tẹ́lẹ̀ lẹ́ fi ń jà o. Tó túmọ̀ sí nǹkan tí mo máa drop lọ́la. Ọkùnrin kan ló ń gbé ọmọ òun lọ sí ọ̀dọ̀ pastor kan lóṣogbo. Ó ní pastor yẹn wá revision pé kó lọ máa fọ́mọ yìí ló ń jẹ o. Ọmọ yẹn máa pàpà kú. Nítorí mo fi pé ó ti rí bó ṣe ń ṣe àwọn pastor ń sìn. Ó wá bọ́ta, ó wá ń call pastor yẹn out. How dare you? Ìwọ ló gbé ọmọ ẹ lọ bá pastor ní church, kò wá bá ẹ nínú ilé. You took your child to this pastor and the pastor prayed for your child. Ó dẹ̀ sọ fún ẹ pé lọ máa fọ́mọ ẹ lóúnjẹ, ó máa pàpà kú. Ó wá ń call ẹ out. Ṣé pastor yẹn bí tó gbé ọmọ yẹn lọ sójú hospital? Ṣé ó jẹ́ hospital? But nítorí pé a ti rí pé wọ́n ń drag àwọn pastor ń sìn, ó fẹ́ chip yẹn wọlé. Kọ́ lè drag pastor yẹn. Pastor yẹn mi ò mọ̀, but I will speak on his behalf tomorrow morning. Show yẹn ò ní fly. I don't know that pastor, but mo hate, mo dislike injustice, mo hate káwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀. I will speak against that thing láàárọ̀ ọ̀la, because ìwọ ló gbé ọmọ ẹ, ibẹ̀ yẹn ò kí ń ṣe general hospital. Ìwọ ló gbé ọmọ ẹ lọ bá pastor yẹn ní church. Tó bá dẹ̀ fi nǹkan sẹ́nu bọ́mọ ẹ sọ, k'Ọlọ́run jẹ́ kọ́mọ yẹn yè, k'Ọlọ́run bá wa wú ọmọ yẹn. But ó wá fẹ́ wá máa sọ pé ẹnu tó fi sọ pé ọmọ ẹ máa kú, kó bí ẹ gbàdúrà. Ṣó jẹ́ general hospital àbó jẹ́ hospital? Àbó jẹ́ neurosurgeon? Àbí ó jẹ́ báwo ni pastor yẹn? Ó jẹ́ consultant? Àbó jẹ́ specialist tó fi gbé lọ síbẹ̀? Ṣé bí wọ́n ló gbé lọ, nǹkan tó dẹ̀ rí ló dẹ̀ sọ. Tó bá dẹ̀ kọ́ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́kọ́, èwo wá ni wá pa pé pastor yẹn out. Ẹ̀yin èèyàn ẹ jáwọ́ kúrò nínú evil. Tí Jésù bá jọ yín, wọ́n máa pa obìnrin onípanṣágà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín, ẹni tí ò bá dẹ́ṣẹ̀ rí ni kó máa. Èmi o, ìdí mi ò mọ̀. Mo lè má jalè, mo lè má dọkọ, but mo ní ibi tèmi náà tí mo ti mẹ́hẹ. Tá bá ti ń ronú pé a níbi tá a ti mẹ́hẹ, mi ò ní ká má báyàn wí. Bẹ́ẹ̀ má jẹ́ ká máa ṣe níṣe kú sẹ́ẹ̀. Ẹ̀mí ẹ̀ láti bọ́ sẹ́ẹ̀. Ó ti ṣe léyìí, ó tún máa ṣe míì. Torí ọkùnrin ní. Can I have one please? Ọkùnrin ní, ó dẹ̀ lóko lábẹ́. Ọlọ́run ò dẹ̀ sanction oko fún o pastor kankan. Ọlọ́run ò sanction oko. Mo sọ wípé kí lè lo Sáàmù apààyàn Dáfídì fún. Ẹ wá sọ fún mi pé Dáfídì ò pààyàn, ó pààyàn. Láti dóyàwó ẹ̀ bọ́ ẹ dẹ̀ ń lo Sáàmù ẹ̀. Ẹ ń lo Sáàmù ẹ̀. Òbò ó pààyàn. Ẹ lè ṣe kẹ́ má lo Sáàmù apààyàn fi gbẹ́sì dúró. Dẹ̀ lè erase history yẹn pé kò pààyàn torí òun ló rán ọkọ obìnrin yẹn lọ sójú ogun pé kó lè kú torí ó fẹ́ jogún ìyàwó ẹ̀. Bó tiẹ̀ bá jẹ́ wípé Ọlọ́run padà fìyà jẹ, ẹ̀yìn òkú la jàkàrà, ó pàpà wéṣì ẹ̀mí ọkọ Uriah. Solomoni, kí lẹ ṣe pẹ̀lú, kí ni orin, bí ẹ ṣe máa mọ bí Ọlọ́run ò ṣe jẹ́ ènìyàn tó ṣe àgbèrè.
700 concubines and 300 wives. Wọ́n tún sì ní Sam. Àwọn tó rìn déédéé níwájú Ọlọ́run jùlọ. Kò sí verse Abraham nínú Bible. Tó rìn déédéé níwájú Ọlọ́run tó fi ayé wọn sí Ọlọ́run tó believe in Ọlọ́run. Wọn ò ní verse nínú Bible. Àfi tó bá kàn dárúkọ wọn sínú ẹ̀. Àwọn tó pààyàn, àwọn tó dó pààrà òbò. Wọ́n ní gbòógì nínú Bíbélì. Bí ènìyàn kan lọ́lọ́run rí. So ìwọ tó ṣì ń judge pastor kan tó dóbò kò lè rọrùn wọ̀, you will be surprised pé pastor bí Dáfídì ṣe rí oore ọ̀fẹ́ gbà tí Solomon ní verse nínú Bible tí Dáfídì rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ èèyàn ayé tó jẹ́ wípé pẹ̀lú bó ṣe pààyàn tó lè ṣe kẹ́ ẹ má lo verse ẹ̀, you will be surprised pé ẹni tó ń condemn máa róore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Ìyẹn ò wá ní pé ìwọ tó ń ṣe bí kò má jáwọ́, apart from wípé lórí Ọlọ́run gbogbo wa ló yẹ ká ní conscience tẹ́ pé tá bá ń ṣe nǹkan tí ò dáa ó yẹ ká mọ̀ pé ká má tiẹ̀ wò pé Ọlọ́run wà níbi kankan ká kọ̀ wò pé ṣé kíní morally ṣé mò ń ṣe nǹkan tó dáa. You don't need anybody to tell you pé nǹkan tó ń ṣe ò dáa. You don't. Bọ̀ ká tó lè máa mú àwọn òjíṣẹ́ ká tó máa fún wọn pa apààyàn ní Dáfídì ẹ̀dẹ̀ sì ń lo Sáàmù ẹ̀, alágbèrè ní Sólómọ́nì nígbà tí cousin ẹ̀ kan bú. Mo gbọ́ story yẹn mi mọ̀ bí tó wà ní Bible. Cousin ẹ̀ kan bú pé ìwà alágbèrè kìíní kan ẹranko burúkú náà ló sọ̀kalẹ̀ tó yá jẹ, alágbèrè ni ó ní verse ní Bible. Abraham bàbá ńlá wa tó serve Ọlọ́run gbogbo ẹ̀ kò ní àbí ẹ ti níbi tó máa ní ẹ ṣí ìwé yín sí ìwé Abraham kò sí nínú Bíbélì. Bó orin Dáfídì ìwé Bíbélì orin Dáfídì apààyàn ó wà ń bẹ ẹ lè ṣe kẹ́ má lò. Ẹ lè ní pé ṣé mo parọ́ ni ṣé kò pààyàn ni. Ṣé mo parọ́ ni ṣé Solomoni ò ṣàgbèrè ni ṣé kò sínú Bible ni. Bí ènìyàn kan lọ́lọ́run rí ọgbọ́n tó wà nínú tọ́lọ́run jogún sínú bí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ máa fi sí ìṣàlọ. So ẹ má máa wo èèyàn ní Gabriel ó dẹ̀ ti ṣàṣìṣe gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́ran gẹ́gẹ́ bí Dáfídì ṣe àṣìṣe tó dẹ̀ ṣì popular ní táìmì Jésù àti nísìn, gẹ́gẹ́ bí Solomoni ṣe àgbèrè, gẹ́gẹ́ bí Júdà ṣe lọ dó aṣẹ́wó tó gbàgbé ríǹgì tẹ́ ló gbàgbé ògo tó dẹ̀ ṣì ní verse nínú Bíbélì, gẹ́gẹ́ bí Júdà lọ fi góòdù dó aṣẹ́wó ó ṣì ní verse nínú Bíbélì. Bí ènìyàn kan lọ́lọ́run rí. Ábúráhámù tó fi orí ṣe fọrùn ṣe kò sí ẹ ṣí ìwé yín sí kinní kan Ábúráhámù wọn ò rántí ẹ̀. Ẹ wò ó. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe matchmaking ní diaspora ẹ jẹ́ play voice note yẹn fún yín ká tó lọ. Ọkùnrin yìí sìn ó wá bá mi mo dẹ̀ sọ fún pé lọ try ẹ̀ otherwise ò ní rí ìyàwó ẹ̀ dó mọ́. Ẹgbọ́n nǹkan tó sọ fún mi. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín sìn mọ nǹkan tí Solomoni fi wọ́n fọ àwọn obìnrin ṣe. Ẹgbọ́n pọ̀ oko Solomoni ò lè kú láàrin gbogbo àwọn obìnrin yẹn, okú ẹ̀ ò lè kú láíláí. Ẹ káàsán ma. Mo ṣe pé ẹ rántí mi tí mo ṣàlàyé ọ̀rọ̀ sex anxiety fún tẹ́ fi ṣe. Ẹ mọ̀ pé ẹ sọ ní program yẹn pé therapy might work or something, but mo fi wá tún àwọn fídíò yín ẹ̀ tẹ̀sí jẹ́ nǹkan wá tún wò. Wọ́n ní kí n lọ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. A bá lọ sí club birthday. Ọ̀rẹ́ mi kan bá invite àwọn girls kan aṣáájọ wà. Ìkọ́ni màá tàwọn ọmọ yẹn ọ̀rọ̀ wá ṣàwọ̀ṣà. Esma gbà tá a dó tẹ̀. Mo wà surprise bí mo ṣe ń ṣe tó kó mi ń dìde tó wọ́n lé hàn. Kò ṣe nílé. Ibi ẹ̀kọ́ ni mo ń lọ. Ìgbà tí mo wá délé. Esma, ìgbà tí mo wá rí ìyàwó mi, ó wá dàbí pé mi ò tí fọwọ́ kan rí. Oko mi wá ń dìde yàtọ̀ sex anxiety yẹn. Ó kọ́ mi mo bó ṣe disappear. Bá sọ fún mi pé mo ti ṣe 2 rounds pẹ̀lú ìyàwó mi sí láti tó years. Esma, mo tó mú pé láàrin 3 days mo ṣe tó mọ̀ dáa mo first lẹ́yìn tí mo fọkàn mọ́ yẹn tí mo wá lé ọjọ́ kejì
tí mo gbé fún ìyàwó mi mo ṣe méjì back to back. Ta ló wá pay at the end of the day? Ṣé kò wá pay ìyàwó lé? Tí bá mo lọ bá therapist máa ṣẹ̀ṣẹ̀ fi £1,000 or kìíní kan fún section Casamigo £150 ní club nìkan ló ṣiṣẹ́. Ṣé gbọ́? Yes ma, ọkùnrin láti máa ṣàkùn òkú ẹ̀ ta. Ta ló kó yẹn padà ṣiṣẹ́ fún? Ìyàwó ẹ̀ ló papà ṣiṣẹ́ fún. Bẹ́yìn ò ní fẹ́ gbọ́ yẹn torí pé ẹlẹ́tàn níyìn òun náà ló máa mú wa sọ pé pásítọ̀ ṣe nǹkan a máa attach pé pásítọ̀ àní wo bí ẹlẹ́nu ara pé o mess up ká treat fuck up ẹ̀ because a máa ń tọ̀ kò sí nǹkan tó special nínú pásítọ̀ orúkọ lásán ni gbogbo nǹkan ara wọn bó ṣe bí ara Kúnlé ṣe ń function lára pásítọ̀ ṣe ń function bí ara Yétúndé ṣe ń function lára bí pásítọ̀ Mrs ṣe ń function kò sí nǹkan tó wà lára wọn. Dáfídì tó bọ́ lọ́hùn rì sẹ́ ó apààyàn ni ṣùgbọ́n ó papà rí àánú gbà ẹ̀ẹ́dẹ̀ lè ṣe ẹ̀ ń ka bíbélì ẹ̀ ń ka verse apààyàn ẹni tó rìn déédéé Ábúráhámù ààrí verse ẹ̀ nínú Bible. Èmi ò support ẹ o mo kàn ń sentiment tẹ́ ń fi sí Ọlọ́run má jẹ́ kí n support irú nǹkan báyẹn but sentiment tẹ́ ń fi sí ni mò ń bá yín yọ kúrò pé because he's a pastor kìnìkan pastor yẹn orúkọ lásán ni ẹ yọ dànù. He's an individual, he's human being ni, he's a man. Ó lè ṣe mistake, ó lè dóbò bẹ́ẹ̀ just like any other individual ṣe lè dóbò, ó lè ṣàṣemáṣe. Àwọn tó kù ẹ tí ì rí wọn ni ẹ dẹ̀ sì máa rí wọn ẹ ní sùúrù. In tó lè mú Jésù tú àṣírí àwọn tó fẹ́ pa obìnrin onípanṣágà dànù tó jẹ́ pé gbogbo wọn ló gbé òkúta ọ̀ǹtí tí Jésù sọ wípé ẹni tí ò bá dẹ́ṣẹ̀ tó bá mọ́ kó ju òkú àkọ́kọ́ gbogbo wọn á bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọwọ́ wọn lẹ̀. Ó dijọ́ tá a bá rí ẹni tó bá lè ṣe test bẹ́ẹ̀ yẹn fún àwọn òjíṣẹ́ tó pera wọn ní pásítọ̀ tó kọ àti àwa tá a tún bú àwọn tá a ń bú wọn gan ká tó lè crucify ẹnìkan. Ẹ kúrọ̀lẹ́ matchmaking diaspora +447404. Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Mo sọ pé energy tẹ bá rí bọ̀bọ̀ kan tí mo gbé voice note ẹ̀ wá tó sọ̀rọ̀ nípa sex anxiety tó máa ń ní pẹ̀lú ìyàwó òun. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí ọmọbìnrin tí mo drop voice note. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ṣé tẹ bá lọ sílé ọkùnrin ṣé ẹ ń láti dóra yín ni ṣé dandan ni kẹ́ dóra yín, orí yín ti burú. Ṣé lọ ta lúdò ní ilé ọkùnrin ni àbẹ́ lọ ṣe tẹ́ntẹ́? Tó o bá ti mọ̀ pé ọkùnrin ò ní dó ẹ má wá lọ sí inú ibi tó máa kan ìwọ àti ẹnìkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. The reason ni wípé tí ìwà tọkùnrin bá ń date ìjọ tí o bá tọkùnrin bá ti ní expect ẹ pé òun bọ̀ ìgbà náà lóko ẹ ti bẹ̀rẹ̀ sí ní lé sílẹ̀. Tó bá ti expect pé òun bọ̀ tẹ́tí jọ ń sọ̀rọ̀ lórí phone tó ti ń build up anxiety pé òun bọ̀ nlé wà á rí pé irú ọkùnrin yẹn ó ṣeéṣe kó délé ẹ̀ kí ilé ẹ̀ mọ́, ó ṣeéṣe kó délé ẹ̀ kó ti sóúnjẹ lẹ̀ fún ẹ, ó ṣeéṣe kó délé ẹ̀ kí ilé ẹ̀ máa rùn. That means pé brain ẹ ti tanná lẹ̀ pé òun bọ̀. In tó dẹ̀ máa ṣeré nínú brain ẹ̀ ni pé ó kì í ṣe ẹ̀gbọ́n ẹ̀ òun ṣàbúrò ẹ̀ òun ṣe family ẹ̀. Tó o bá ti mọ̀ wípé ìdá o gbowó lọ́wọ́ ẹ̀ o gbowó lọ́wọ́ ọkùnrin o, tó o bá mọ̀ pé òun wá ọkùnrin lọ́lé kí boyfriend ẹni kì í ṣe pé bóyá even ọ̀rẹ́ lásán láti wà very careful. Boyfriend ẹni má wá lọ síbi tó fi jẹ́ wípé o máa wà vulnerable or o máa make o vulnerable. Ibi tó máa fi wà vulnerable ni wípé ó ṣeé ṣe kí nǹkan mi lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Má lọ sí ilé ọkùnrin lọ make ọkùnrin vulnerable. Báwo náà ṣe make ọkùnrin vulnerable? O pọ́n mọ́ínmọ́ín fùrọ̀, o pọ́n mọ́ínmọ́ín láńbébé ọmú, o lọ ó wá ẹjẹun tó wá ní kò lè fọwọ́ kọ ẹ kó má tiẹ̀ fún ẹ lówó kó má fún ẹ lóúnjẹ gan. Ìgbà tọkùnrin tí ń expect ẹ ní gbogbo adrenaline ẹ ti ń ṣiṣẹ́ ló ti ń ṣiṣẹ́ pé òun bọ̀ tó bá débẹ̀ òkú ẹ̀ tí ò le láti bí ọ̀sẹ̀ méjì òkú àbẹ̀rẹ̀ sí nílé gbùgbùgbù gbogbo blood a máa rush lọ sí penile section ẹ̀. Má lọ sílé ọkùnrin ẹ lọ pàdé ní itri. Ẹ má pàdé níbi tẹ́ pé ẹ̀yin nìkan
tó yẹ pé at the end of the day when you go the man become vulnerable or you become vulnerable to the man. So fún ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ ṣe gbogbo ìgbà tẹ́ bá lọ because àwọn rules kan tẹ́ kí n follow tẹ́ máa ń fi religion sí òun ló mú mi sọ mo fẹ́ sọ̀rọ̀ alàgbà Gabriel nírọ̀lẹ́ yìí alàgbà ṣé alàgbà Gabriel ni máa sọ̀rọ̀ alàgbà Gabriel nírọ̀lẹ́ yìí ẹ máa make àwọn èèyàn ẹ máa fi religion ẹ máa fi sọ àwọn èèyàn lẹ́nu ẹ máa fi push àwọn èèyàn gbogbo nǹkan tí alàgbà Gabriel ṣe yìí ibi tó fi yàtọ̀ sí ẹlẹ́ran ara ni pé torí pé nomenclature yẹn torí pé ó jẹ́ pastor torí pé ẹ̀yin fi pé pastor ni áńgẹ́lì ni the fact pé nǹkan tó ṣe yìí any other individual lè ṣe ẹ̀yin ni kẹ́ ẹ má máa attach any importance mọ́ pastor kankan